dìtàn. Ìgbà kan ò lólé ayé gbó, bí kò wá bá ń lo sáà kan lọ, kì í fura wípé bó pẹ́ bóyá a máa pín àgàgà. Bó bá jẹ́ pé ẹni tí gbà ń dùn fún lọ́wọ́lọ́wọ́, ẹni tó gbáyé ṣáájú rẹ̀ tí kò mọ ibi tí wọ́n darí lọ ní èrò ọmọ ènìyàn ń kú jọjọ lórí àkókò. Ibi ikú bá gbé ń kojú gba ẹni, àmọ́ fura. Ikú tí ń kojú gba ẹni, àwọn àgbà bọ̀ wọ́n ní òwe ńlá ò ní pa fún ni. Ó ti kúrò ní ìtàn, ó ti kúrò láyé sọ wípé bàbá wa Alhaji Maulud Olanrewaju Adepoju, ààrẹ aláṣà ti ilẹ̀ Ìbàdàn, akéwì pàtàkì nílẹ̀ Yorùbá, wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n re káàlẹ̀, wọ́n dágbére fáyé lánàá, wọ́n sì ti re káàlẹ̀ lónìí. A jẹ́ pé ká tó déré rí ó dìgbò, ká tó tún rẹ́fọ̀n ó dọ̀dàn, ká tó tún rẹ́ni bí Olanrewaju Adepoju. Tá a bá ń sọ̀rọ̀ nípa àrògún ìkéwì, ó tún di ọjọ́ míì, ọjọ́ ire. Láti àná tí òpó ti yẹ̀, ó lọ àwọn èèyàn ti ń dorí, kálukú ti ń kọ oríṣiríṣi ewì ìdáwòrò, ní kálukú ti ń sọ nǹkan tàbí èkejì nípa wọn. Ó ní mo ṣe wá wò pé bí nínú gbogbo àwọn àtẹ̀jáde tí mo rí, àwọn kókó kan wà tó yẹ kí á mọ̀ nípa bàbá yìí tí ọ̀pọ̀lọpọ̀ ò sì mẹ́nubà. Ó ní mo ṣe ní kí n fi ìṣẹ́jú díẹ̀ kí n fi pe àkíyèsí wa sí wọn. Òun náà ló sì jẹ́ kí ó jẹ́ wípé ọ̀kan pàtàkì lára àwọn iṣẹ́ àrògún tí bàbá yìí ti ṣe nípa ikú àti iṣẹ́ tí ikú ń ṣe láàrin àwa ẹ̀dá, òun náà ni mo fi ṣorin tí màá fi la ètò ọ̀hún. Olúbùkọ́lá Adélékè Adégbọlá lórúkọ tí mò ń jẹ́. Ẹ kú gbogbo àsìkò tó yí oníkálukú wà lápá àbítẹ́ wa. Pẹ́pẹ́ bóyá a máa kan ní àìtètè fúra ìran ènìyàn, bí ẹni pé dúníyàn ni ó wà títí ní. Bóyá lọ́wọ́ ò kárí, bóyá nípò ńlá ò kárí, bóyá lọ́lá ò kárí, àmọ́ nǹkan ṣoṣo tí ó kárí gbogbo àwa ẹ̀dá, òun náà ni ikú. Orí bàbá ò ṣe, tó o bá wà nípò tó dáa, máa dúpẹ́, kó o sì máa kíyèsí wà àti ìṣètò rẹ pẹ̀lú àwọn èèyàn yòókù. Torí ipò tó wà lónìí, àwọn kan ti wà ń bẹ̀ lánàá. Ìwọ tó sì dàbí ẹni wípé bó ṣe ń gbìyànjú tó ń ṣòwò jò òbóde pàdé, èyí ò tó kéyìn ó torí rẹ̀ para rẹ̀, èyí ò tó kéyìn ó torí ẹ̀rẹ̀wẹ̀sì. Bó o bá ti káàárẹ̀, ohun tí ò tó lónìí yóò padà tó lọ́la. Àmọ́ nǹkan ẹyọ kan tí ó kan tó lówó tó lọ́rọ̀, tí tálíkà tó lòṣì, tó ń kóhun tí wọ́n lè wù kí wọ́n pe ẹ̀dá láyé, òun náà ni ikú. Bàbá wa Alhaji Olanrewaju Adepoju ké mo wáyé. Wọ́n bí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń bí gbogbo ọmọ náà ni, ní ọjọ́ kìíní oṣù keje ọdún 1940. Ọjọ́ kìíní oṣù keje ọdún 1940, ó ní Alhaji Mashood Olanrewaju Adepoju, ó ní wọ́n bí wọn sílé ayé. Ẹ wá ń béèrè pé ń bo wọ́n bí wọn sí, ọmọ oko ni wọ́n. Ẹ sì lè kíyèsí eléyìí nínú àwọn ìpèdè àwọn ewì wọn. Ẹ rí wípé àwọn ìpèdè ẹni tí ó mú èdè bọ̀ látàbà, àwọn ìpèdè ẹni tó mú èdè bọ̀ láti ilé, olú ọgọ́rùn àwọn ìpèdè wọn. Àbà òkè pupa, olóyè àbà wọn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọmọ aráyé ń kọ́lé ayé, wọn ò kọ́lé ọ̀run. Èèyàn ìbárántí ikú ọ̀run lè yẹ ìbá mójútó ẹni. Ṣé ẹ mọ̀ pé ní ẹbí àbà, ẹ ti mọ̀ wípé ní àsìkò ìgbà náà dandan lè rí òṣùpá. Eré òṣùpá gan ti ẹ̀ wọ́pọ̀ títí di ọwọ́ bíi 1989 kó tó di wípé gbogbo ẹ̀ wá fọ́nká. Torí mo rántí pàwa náà ṣe rí òṣùpá díẹ̀ lábà alágbà ní oko àwọn ìyá àgbà. Bàbá yìí, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe fi hàn, gẹ́gẹ́ bí ọmọ àbà, lásìkò eré òṣùpá oríṣiríṣi àwọn ìtàn ni wọ́n máa ń gbọ́. Ọ̀rọ̀ ẹ̀rí wá fi hàn wípé àwọn àlọ́, ìtàn tó kan òjọ̀kan tí wọ́n máa ń gbọ́ lásìkò eré òṣùpá yìí gangan ni ọ̀pá ìtìlẹ̀ ìkéde wọn.
torí wípé kò sí àkọsílẹ̀ ilé ẹ̀kọ́ tí wọ́n lọ àmọ́ síbẹ̀ wọ́n lè sọ èdè Gẹ̀ẹ́sì wọ́n sì gbọ́ èdè Yorùbá débi tó lápẹẹrẹ. Nígbà tó di wípé wọ́n kọ́ ẹ̀kọ́ ìwé gẹ́gẹ́ bí a ṣe gbọ́ tí wọ́n ṣe sọ àti bí àkọsílẹ̀ ṣe fi hàn, wọ́n fúnra ra wọn pinnu bí àwọn ó kọ́ ẹ̀kọ́, wọ́n sì ń dọ́gbọ́n ṣe múwe lé múwe tọ̀hún, òun ni wọ́n fi ní ẹ̀kọ́ mọ̀ọ́kọ-mọ̀ọ́kà. Nígbà tí wọ́n sì kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́, wọ́n ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olóòtú ìwé ìròyìn àwọn ìwé ìròyìn Yorùbá ayé ìgbà náà. Lẹ́yìn eléyìí wọ́n ń bá ìgbésí ayé wọn bọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Àwọn ìrírí àti àwọn ẹ̀kọ́ tí wọ́n tún ní sí lásìkò tí wọ́n ṣiṣẹ́ nílé iṣẹ́ ìwé ìròyìn ó ràn wọ́n lọ́wọ́ láti máa mú àwọn èrò wọn, àwọn àrògún wọn lọ́kan òjọ̀kan láti máa kọ sílẹ̀. Àkójọpọ̀ àwọn ewì wọn tí wọ́n wá kọ sílẹ̀ yìí wọ́n gbé e jáde ní ọdún 1972. Wọ́n sì pe àkòrí rẹ̀ ní ìrònú akéwì. Ẹni tó bá ti láǹfààní láti rí ìwé ìrònú akéwì yìí yóò yé yín wípé oríṣiríṣi nǹkan ni akéwì máa ń rò, àti pé tá a bá tún wá yàbàrà sínú iṣẹ́ bàbá mi pàtàkì táwọn náà ti rebi àgbáre yóò bàbá Adébáyọ̀ Fálétí, wọ́n sọ wípé ìrònú akéwì a máa jinlẹ̀. Ọ̀rọ̀ tí ó dùn bí ń tí lọ lójú èèyàn bí akéwì bá rí ó lè sọ di alágbálúgbú omi tí ó dà alágbálúgbú omi òkun. Ọ̀rọ̀ míì sì lè rí fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí ó rí bàǹbà lójú èèyàn bó bá dọ́dún akéwì, akéwì ó padà sọ di nǹkan bíntín. Èyí jẹ́ ẹ̀rí wípé ìrònú akéwì jinlẹ̀ ju ìrònú èèyàn lásán lọ. Lẹ́yìn àkọsílẹ̀ àwọn ewì tí wọ́n pe àkòrí rẹ̀ ní ìrònú akéwì lọ́dún 1972 yìí, wọ́n tún kọ ìwé eré onítàn. Ìwé eré onítàn ọ̀hún ni wọ́n pe àkòrí rẹ̀ ní Ládépò ọmọ àdánwò. Oríṣiríṣi àwọn awuyewuye ló wà lórí ọ̀rọ̀ ìwé Ládépò ọmọ àdánwò. Àmọ́ ìwé ọ̀hún jáde lọ́dún 1975. Torí wípé àwọn tí wọ́n ń kà á, àwọn òǹkàwé Yorùbá, wọ́n fẹ́ràn àwọn èdè inú ìwé yìí, wọ́n fẹ́ràn àgbékalẹ̀ ìtàn inú ìwé yìí, òun ló jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lé lórí láti sọ ìwé Ládépò ọmọ àdánwò yìí di sinimá àgbéléwò. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe fi hàn tí mo lè ṣe mẹ́nubà, ọdún 1975 ni wọ́n ṣe ìwé Ládépò ọmọ àdánwò. Àmọ́ ní ọdún 2005 ni ìtàn Ládépò ọmọ àdánwò di sinimá àgbéléwò tí àwọn èèyàn láǹfààní láti wò nínú ilé káàkiri ní ilẹ̀ Yorùbá àti káàkiri àwọn ìlú míì. Fún ẹni tí ò bá wá mọ̀, bàbá Olanrewaju Adepoju jẹ́ ọ̀kan lára àwọn akéwì tí wọ́n máa ń ṣe ìjíǹjí akéwì lórí rédíò WNTV nígbà yẹn, lórí rédíò WNBS, orí tẹlifíṣàn ní WNTV ẹnu mi àgò, àmọ́ ní orí rédíò eléyìí tó jẹ́ Western Nigeria Broadcasting Service WNBS, Western Nigerian Broadcasting Service, Western Nigeria Broadcasting Service, ìyẹn WNBS ní ìgbà náà. Ọ̀kan lára àwọn ètò tí wọ́n máa ń gbé jáde lórí rédíò yìí òun ni wọ́n pè ní ìjíǹjí akéwì. Ọwọ́ ìdájí òun ni wọ́n máa ń ṣe ewì. Ní ìgbà náà gẹ́gẹ́ bí àkọsílẹ̀ sì ṣe fi hàn, àwọn tí wọ́n máa ń pín láàrin àwọn akéwì, àwọn tí wọ́n ní ẹ̀bùn àrògún gẹ́gẹ́ bí akéwì ni wọ́n máa ń pín ewì ké ní àràárọ̀. Bí ẹnìkan bá ké lọ́jọ́ ajé, ẹlòmíì ó ké lọ́jọ́ ìṣẹ́gun, ẹlòmíì ó gbà lọ́jọ́rú, bí wọ́n ṣe máa ń ké
tí ọ̀sẹ̀ fi máa ń yípo nu. Kí àwọn tí a sì gbọ́ tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jọ ń kéwì ní ìgbà náà, ara àwọn tí wọ́n jẹ́ aṣáájú ilé iṣẹ́ náà ní ìgbà náà ni bàbá Adébáyọ̀ Fálétí, bàbá Adébáyọ̀ Sọ̀dà. Àmọ́ àwọn tí a rí ẹ̀rí wípé wọ́n jọ jẹ́ akéwì ní ìgbà náà, àwọn ni bàbá wa Àràbà Yẹmí Ẹlẹ́bùúbọn ní ìlú Òṣogbo. Mo kí bàbá ẹ kú ara fẹ́ra kù. Ara wọn ni bàbá mi pàtàkì Ọlátúbọ̀sún Ọládàpọ̀ nìbàdàn, Odídẹrí ayé kò tó akéwì Yorùbá, ẹ kú ara fẹ́ra kù bàbá. Ara wọn náà ni bíṣọ̀bù àgbà Ayọ̀ládìgbòlù. Ẹbí àwọn bàbá tí mo dárúkọ yìí, wọ́n jọ máa ń kéwì ní orí rédíò WNBS ní ìgbà náà ni. Àmọ́ nígbà tí ó dé àyè kan, gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ṣe fi hàn, bàbá Alhaji Olanrewaju Adepoju wọ́n kọ̀wé fún sí ilé-iṣẹ́ rédíò yìí wípé àwọn ò fẹ́ kéwì ń bẹ̀ mọ́, torí wípé àwọn ewì táwọn ń ké, àwọn fúnra àwọn làwọn wá táwọn fi ń kéwì, àwọn làwọn jókòó ronú lórí ohun táwọn ń kéwì lé. Kò wá yẹ kó jẹ́ wípé àṣẹ àti ẹ̀tọ́, ìyẹn copyright, kò yẹ kó jẹ́ pé àṣẹ àti ẹ̀tọ́ lórí ewì ọ̀hún yóò jẹ́ ti iléeṣẹ́ rédíò WNBS. Ọ̀rọ̀ lórí àṣẹ àti ẹ̀tọ́ lórí ewì olómú kí bàbá Olanrewaju Adepoju kó mú kí wọ́n fi àwọn yòókù, èyàn bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọn, bàbá Ọlátúbọ̀sún Ọládàpọ̀, bíṣọ̀bù àgbà Ayọ̀ládìgbòlù àti àwọn míì tí wọ́n jọ jẹ́ ọ̀wọ́ tí wọ́n jọ kéwì ní ìgbà náà, olómú kí wọ́n fi wọ́n sílẹ̀ táwọn fi tẹ̀síwájú, tí wọ́n fi kúrò ní iléeṣẹ́ rédíò ní ìgbà náà. Àmọ́ ní gbogbo àsìkò yìí náà wọ́n sì ń ṣiṣẹ́ pẹ̀lú bàbá Adébáyọ̀ Fálétí. Lára àwọn bí wọ́n ṣe wá ń ṣiṣẹ́ yìí ní kété tí wọ́n kúrò ní iléeṣẹ́ rédíò WNBS, wọ́n gbìyànjú láti máa ké ewì fúnra wọn, pé dípò tí wọ́n fi ń ké ìjíǹde ewì tí eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìjíǹde akéwì lórí rédíò, wọ́n kúkú wá ń ṣe àwo, wọ́n ń kí àwọn ewì wọn sínú àwo, wọ́n sì ń ta àwọn àwo yìí síta. Orí sì ṣe bí wọ́n ṣe ń ṣe, àwọn èèyàn ń tẹ́wọ́ gbà á. Ọ̀kan lára àwọn àbùdá tí àwọn èèyàn rí lára wọn tí wọ́n fi ń tẹ́wọ́ gba ewì wọn dáadáa ni wípé wọ́n jẹ́ ògbójú akéwì, tó jẹ́ wípé gbogbo àwọn nǹkan tí ò bá tọ́ láàrin ìlú, pàápàá eléyìí tí àwọn olóṣèlú àti aṣáájú ìlú bá ń ṣe, ó làwọn máa ń tọ́ka sí, tí wọ́n máa ń sọ nípa rẹ̀ láì fi dúdú pe funfun. Oríṣiríṣi iṣẹ́ ni wọ́n ti wá ṣe ní kété tí wọ́n kúrò ní WNBS, tí àwọn náà sì dá ilé-iṣẹ́ tiwọn sílẹ̀, eléyìí tí wọ́n pè ní Olanrewaju Adepoju National Theatre. Bí wọ́n ṣe ń ṣe eré orí ìtàgé, bẹ́ẹ̀ ni wọ́n ń kéwì, eléyìí tó jẹ́ ohun tí wọ́n fi bẹ̀rẹ̀ gan nísàn. Ọ̀pọ̀lọpọ̀ ewì ni wọ́n ké. Lára àwọn iṣẹ́ wọn tí ò ṣe é gbàgbé, ó ní àwọn ewì tí wọ́n pè ní ìlú le, oríkì Elédùmarè. Ewì wọn míì ní ẹbí tí ó pé rà, ewì míì ní ìjàmbá mọ́tò, òṣèlú tún dé, kádàrá yìí wọ́n ṣe ní kádàrá apá kìíní, kádàrá apá kejì, ìtumọ̀ ayé àti ọ̀gọ̀rọ̀ àwọn iṣẹ́ àròjinlẹ̀ tí ò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn. Ìlú le tí wọ́n ṣe ní ìgbà náà, tí ẹ bá wo àgbékalẹ̀ èdè tí wọ́n lò nínú ewì ọ̀hún pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní àsìkò rẹ̀, rí wípé akéwì tí ìròrí rẹ̀ jinlẹ̀ tí wọ́n sì ní ìwòye ọjọ́ iwájú, òun ni bàbá Olanrewaju Adepoju jẹ́. Ẹ tún gbádùn ewì wọ̀nyí díẹ̀, mò ń bọ̀. Kí ni láyé jẹ́
bẹ́ẹ̀ ni ìgbà kan ò lólé ayé gbó ohun tó ní kálukú bá sì ṣe òun náà ni ó dìtàn tí bàbá Ọlánrewájú Adépọ̀jù là ń sọ lónìí àmọ́ tẹni táyé ó sọ lọ́la àmọ́ tẹni táyé ó sọ lọ́túnla olóṣè dára kí gbogbo wa ó gbé ayé ká ṣe rere ní ọdún 2019 nígbà tí bàbá Ọládẹ̀jọ Òkédìjí tí wọ́n rebi àgbáre ẹgbẹ́ Onkowe ilẹ̀ Yorùbá lábẹ́ ìdarí ọ̀jọ̀gbọ́n Dúró Adélékè wọ́n gbé ìgbìmọ̀ dìde wípé bí ọdẹ bá kú ọdẹ ṣòro lẹ́yìn ọdẹ ni Onkowe pàtàkì bá sì kú ìwé náà là á fi ṣòro lẹ́yìn Onkowe láti fi lè mọ̀ rí hàn wípé àwọn tí wọ́n kù lẹ́yìn wọ́n mọ iye ẹni tó lọ nínú wọn lọ́dún náà lọ́hùn-ún nígbà tá a fẹnu kò wípé kó ní kálukú ó kọ nǹkan nípa bàbá Ọládẹ̀jọ Òkédìjí ṣáájú àsìkò yìí bàbá Ọlánrewájú Adépọ̀jù ti ní ìpèníjà ojú àwọn tí wọ́n bá súnmọ́ wọn tí wọ́n mọ̀ nípa wọn dáadáa ọ̀rọ̀ wọn ò yé wọn àmọ́ nǹkan tí mo fẹ́ fàyọ tí mo ṣe mú ọ̀rọ̀ wọnú ọ̀rọ̀ lálẹ́ yìí ni wípé bí wọ́n ṣe ní ìpèníjà ojú síbẹ̀ ìròrí wọn àrògún wọn kò dín kò yínrín torí wípé ní ọdún 2019 yìí ọjọ́ 10 oṣù kẹrin ọdún 2019 ni bàbá Ọládẹ̀jọ Òkédìjí kú láti inú oṣù karùn-ún ni ẹgbẹ́ ti ṣèpàdé tí wọ́n sì ti fẹnu kò wípé a ó ṣe ìwé torí wípé bọ́dẹ̀ bá kú àwọn máa fi àwọn ọdẹ ẹgbẹ́ ìyá máa fi rèmọ̀jé ṣípà fọdẹ ẹgbẹ́ wọn àwa náà sì fẹnu kò wípé ká fi ìwé àpilẹ̀kọ káwa náà fi ṣèrèmọ̀jé eré ọdẹ fún àtàtà Onkowe tí wọ́n rebi àgbáre nígbà tá a sọ̀rọ̀ nípàdé lọ́jọ́ náà bàbá Ọlánrewájú Adépọ̀jù àwọn náà wà nípàdé àwọn ẹgbẹ́ wa yan èmi àti ìyá wa Yínká Adébóyè wípé àwa ní ká lọ gba ohun ti bàbá Ọlánrewájú Adépọ̀jù torí pé wọ́n ti ní ìpèníjà ojú láti kọ sílẹ̀ ṣùgbọ́n bàbá sọ wípé àwọn ò mọ̀ sọ fún wa ká máa kọ sílẹ̀ a sì mú ọjọ́ a lọ sí ilé wọn ní agbègbè Ìdí Orógbó ní Ring Road nìbàdàn ìgbà tá a délé wọn a ti wò wípé èmi ti wò wípé torí pé wọ́n ní ìpèníjà ojú tó bóyá bí wọ́n bá ṣe ti sọ̀rọ̀ ìlà bíi méjì bàbá ò lè rí tán àmọ́ nígbà tá a débẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ lórí o wọ́n ní àwọn ewì táwọn ó kọ fún Ọládẹ̀jọ Òkédìjí torí wípé ẹgbẹ́ Onkowe ó ní wọ́n gbé ìgbésẹ̀ yìí àwọn tí wọ́n bá ní àpò mọ̀mọ́ ń fi èpo ìwé ìhàn wá torí àwọn tí wọ́n bá láǹfààní láti rí ìwé ewì tí ẹgbẹ́ Onkowe ilẹ̀ Yorùbá ṣe ní ìrántí bàbá Ọládẹ̀jọ Òkédìjí ẹ ó rí ewì bàbá Ọlánrewájú Adépọ̀jù ńbẹ̀ olówà lójú ìwé 9 àti ojú ìwé 10 wọ́n pe àkórí rẹ̀ ní akú àṣẹ̀yìndé àgbà Onkowe wọ́n fi ẹnu pé èmi ni mo kọ sílẹ̀ àmọ́ èmi àti ìyá wa Yínká Adébóyè lájọ wà nílé wọn lọ́jọ́ náà mo wá fẹ́ kẹ́ ẹ wo àkóónú ohun tí wọ́n kọ ní ọdún 2019 yìí wọ́n ti jẹ́ ẹni ọdún 89 ìyẹn 79 wọ́n ti jẹ́ ẹni ọdún 89 wọ́n sì ti ní ìpèníjà ojú àmọ́ síbẹ̀ ìròrí wọn ó sì dúró déédéé wọ́n sì ń ṣe dáadáa nínú ẹgbẹ́ Onkowe títí di àsìkò tí wọn ò lè jáde mọ́ kó tó wá di wípé títán dé ní àná yìí òun ló jẹ́ kí n jáde pé láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé Onkowe pàtàkì tí ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ nípa wọn tí kì í kàn ṣe kí wọ́n kàn máa gbé àwòrán wọn lásán kiri torí wípé nígbà tí wọ́n ní ìpèníjà gan ìròrí wọn sì wà níbẹ̀ ẹ jẹ́ kí n ka ìwé ọ̀hún wọ́n ní mo kí gbogbo ẹgbẹ́ Onkowe Yorùbá látòrí ààrẹ ẹgbẹ́ ọ̀jọ̀gbọ́n Dúró Adélékè títí dórí gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá akú àṣẹ̀yìndé àgbà Onkowe onílàákàyè ẹ̀dá tí fi làákàyè gbéṣẹ́ kalẹ̀ bá a bá fi làákàyè wo gbogbo iṣẹ́ rẹ̀ a ó rí pọlọpọlọ pípé ni bàbá yìí
ṣùgbọ́n kòkòrò jẹ́ gbádùn obì tó gbó. A ò mọ̀ pé gbà tí wọ́n ń lọ yìí ni wọ́n ń lọ, àmọ́ ìgbà tọ́lọ́run kọ sílẹ̀ fún wọn lọ́jọ́ dé. Gbogbo wa la dágbádá ikú, kò sẹ́ni tí ò ní kú, kò sẹ́ni tí ò ní rọ̀run, kò sẹ́ni tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò. Kọ́lọ́run ó jẹ́ kẹ́yìn wọn ó dára, kọ́lọ́run ó ṣètọ́jú gbogbo ohun tí wọ́n fi sílẹ̀. Àwòkọ́ṣe pàtàkì lọ́ládẹ̀jọ Òkédìjí, nílé lóko lódò lẹ́yìn odi lórúkọ rẹ̀ dé. Agbóṣùbà fún ipa rere tó kó láyé. Àwa tá a kù níṣẹ́ kù sí lọ́wọ́, kíkó wọn fi àpẹẹrẹ rere lélẹ̀ nínú iṣẹ́ tó yàn láàyò. Torí bí yóò bá di irú àsìkò yìí, tá yóò máa rántí ẹnì kọ̀ọ̀kan, iṣẹ́ tá a gbáyé ṣe náà la ó mọ ròyìn. Kọ́lọ́run ó jẹ́ wọn ó rántí wa sí rere, kọ́lọ́run ó sì tẹ́wọ́ gbé èyí tó dára nínú iṣẹ́ wa. Kọ́lọ́run ó bá wa fojú fo èyí tí ó kù díẹ̀ káàtó. Kọ́lọ́run ó tọ́jú gbogbo ohun tọ́ládẹ̀jọ Òkédìjí fi sílẹ̀. Àti gbogbo ẹni tó kan sáárá sí ipa tí ó t'Òkédìjí kó, pé wọ́n kú àṣojúsẹ́yìn, wọ́n kú àfọmọnìyàn ṣe. Ọlọ́run ọba ò ní jẹ́ kí tiwa náà ó yá báyìí. Ọlọ́run ọba lọ́rẹ ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa, iṣẹ́ wa ò ní dìṣẹ́ mọ́ wa lọ́wọ́. Ó kí gbogbo ẹgbẹ́ Onkowe Yorùbá lẹ́ẹ̀kan sí i. Ẹ kú ètò, ẹ kú ẹ̀tọ́, ẹ kú àṣẹ̀yìntẹ́yìn ṣe. Ọlọ́run ọba á ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa o. Ẹ̀yìn làwọn gan fúnra wọn fi dárò bàbá Ọládẹ̀jọ Òkédìjí ní ọdún 4 sẹ́yìn. Bẹ́ẹ̀ bá wà kó nú yìí pé kò sẹ́ni tí ò ní kú, gbèsè ní kú, àmọ́ iṣẹ́ tá a bá ṣe, ipa tá a bá ní láyé, òní ó sọ ní dẹni alọmọ ṣe é gbàgbé. Ẹni tó bá nítàn ni ò ní tán láyé. Ẹni tí ò bá gbègbè sí ayé tí ò ní tàn, irú wọn yìí pẹ́ tán. Àmọ́ ẹni ó bá nítàn, ìní tàn ká tí ìjẹ́ wọn ó padà tán, tó jẹ́ wípé láti ìrandéran ni wọ́n ó ti máa kọ nípa wọn. Ṣé ẹ mọ̀ wípé lọ́jọ́ mélòó kan sẹ́yìn la ṣe ìrántí 60 ọdún tí di Òfagúnwà kú? Iṣẹ́ tó ṣe é lẹ̀ ó jẹ́ arántí ẹ̀. Bàbá wa Olanrewaju Adepoju ló tún lọ báyìí. Àwọn iṣẹ́ tí wọ́n ṣe é lẹ̀ náà kò ní jẹ́ á gbàgbé wọn. Àwa tó kù ò ní ká múra, ẹ sì jẹ́ ká máa gbé ìgbésí ayé wípé gbèsè tí gbogbo wa ó san pátá ò ní ikú. Owó lè mọ́ kárí, ọlá lè mọ́ kárí, òkìkí lè mọ́ kárí, ipò ńlá lè mọ́ kárí, àmọ́ nǹkan ṣoṣo tí ó kárí gbogbo wa ò ní ikú. Olódùmarè ó ràn wá lọ́wọ́ kí ikú ó káṣẹ́ rere mọ́ gbogbo wa lọ́wọ́. Ǹjẹ́ ó di bẹ́ẹ̀ tún di bẹ́ẹ̀ ní bá ń jọ ni? Ó tún di bí èèyàn bá ń jọyàn. Ẹ mọ́ ti kú báyìí, ojú òpó dí ẹyẹ lọ ìtẹ́ṣòfò àfìrèbòjókù ẹnu ṣàǹsọ̀fọ̀. Olanrewaju Adepoju tún lọ nílẹ̀ yìí. Ó di bẹ́ẹ̀ ní bá ń jọ ni, ọ̀rọ̀ di bẹ́ẹ̀ èèyàn bá ń jọyàn. Àtàtà Onkowe l'Olanrewaju Adepoju jẹ́. Bàbá alárògún pàtàkì tí ò ṣeé gbàgbé ni. Ẹ wò ó, mò ń bọ̀ n ò tí ì dé. Mo kàn fẹ́ ká mọ díẹ̀ lára iṣẹ́ tó gbélé ayé ṣe ni mo fò ní wá fún. Bó bá dijọ́ míì, ó ṣeé ṣe kó jẹ́ pé wì ni wọ́n gbé wá. Àgbẹ̀ mi ṣe tán padà relé ìdáwó náà nù, àlùkò mi tún ti bọ̀ yẹ́ ṣẹ̀ṣẹ̀ ń padà relé ìkosùn. Lékelèké mi tún ti ṣe tán, mò ń padà relé rèé kẹfun tuntun. Àmọ́ ẹ má gbàgbé kókó tí mo mẹ́nu bà lónìí pé dandan ni kú, tọmọdé tàgbà, tọkùnrin tóbìnrin ni kíní ọ̀hún ó kàn. Àdúrà kó mọ́kàn wá ní kékeré ni kó wá ń gbà. Àtẹ̀mí àtẹ̀yìn ọ̀kánkán wa ò ní fi irun dúdú wọ sàláṣẹ Elédùmarè. Àmọ́ bá a bá ṣe ń gbélé ayé, ẹjẹ́ á mọ́ gbélé ayé ṣe rere, torí gbogbo tá à ń ṣe ni ó padà dìtàn. Olúwabùkọ́lá Adélékè Aya Adégbọlá lórúkọ tí mò ń jẹ́. Káfíre, ayọ̀, ohun àlàáfíà pàdé. Akú àṣẹyìndé bàbá rere. Èdùmàrè á jẹ́ kọ́dún ó jìnnà síra wọn láṣẹ Olódùmarè.